ló dé tó sùn. mo kàn láwọn alákan àwọn aláyẹn ń bà mí lẹ́rù. èmi náà lá àlá kan aláyẹn dẹ̀ bà mí lẹ́rù seriously. ìwọ mọ̀ pé o ní àbìlù lára o lè fẹ́ kó bá mi. èmi fi pé solution wà. ta ló pè mí. kẹ́lẹ́ ìdí ẹ̀. olólùfẹ́ mi. ta ló lólùfẹ́. ẹni bí ọkàn mi. akọ ń gbé nínú abo bẹ́ẹ̀ ni abo ń gbé nínú akọ méjì báyìí lójú akọ méjì náà sì lójú abo kí ló dé tí wọ́n wá ń dalẹ̀ abo tèmi. ọmọ eke búrò kò ń bojú wẹ̀yìn ṣé lóòjọ́ lolúwéré pààyàn. kí lè ṣe mí kí ni wọ́n ṣe fún yín ẹ fi pa mí sáyé báyìí. bí àwọn ọmọ ìṣe máa ń fẹsẹ̀ lẹ̀ tó máa fẹnu kọ rèé o. ẹ ń travel. rárá o mi ò travel o wọ́n ń ṣiṣẹ́ ní junction yẹn wọ́n ń gbẹ́ bọ́ọ̀wù mo fẹ́ lọ bá wọn gbẹ́ bọ́ọ̀wù ńbẹ̀ ni. owó ń bẹ lọ́wọ́ yín ẹja bá yín lẹ̀ epo wà lápá yín ká bá yín la. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbé bọ́ọ̀dì ẹ̀ ń gbà yẹn. bó ṣe máa gbé bọ́ọ̀dì ẹ̀ jáde lẹ́nu géètì lọ́jọ́ kan nìyẹn tó ò ní wọlé mọ́. máa sọ fún wàráyé wà wọn tàṣí tí lè jóná. you again. orí àgbébọ̀ adìyẹ lọ́jà ó sáré sí i tó bá ń yí ogún tó ń pa ọgbọ̀n ṣáládìyẹ máa ta ni. ìjà jẹ́ òtóbi tó mìíràn àmọ́ tó bá fojú di ó máa ń gbaṣọ lára ẹni ni.